ìbílẹ̀ o. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Eré tó kọ́ ni lọ́gbọ́n. Eré tó fún ni mímọ́. Ẹ wá kọ́gbọ́n. Ẹ gbà yíyẹ wò. Ẹ wá kọ́ ìbílẹ̀ o. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Eré tó kọ́ ni lọ́gbọ́n. Eré tó fún ni mímọ́. Túnjọ́lá òṣèré kan tó gbé tuntun dé. Ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n. Ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín. Ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò. Bàdátọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò. Eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀. Bó ṣe fún irú òye ló tún kọ́ ni lọ́gbọ́n sí. Àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì. Wo. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Eré tó kọ́ ni lọ́gbọ́n. Eré tó fún ni mímọ́. Ẹ wá kọ́gbọ́n. Ẹ gbà yíyẹ wò. Ẹ wá kọ́ ìbílẹ̀ o. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò. Eré tó kọ́ ni lọ́gbọ́n. Eré tó fún ni mímọ́. tó rí fásì. Mo máa fi nígbà náà ọ̀rẹ́ bí mi nù. à ń sọ̀rọ̀ tó gidi àbẹ̀ tó máa mú ètí òtí ẹ̀. It's okay. Ọ̀rẹ́ bí mi nù. Rádaràda wò ni. o ní 8 years ló ń bí ẹnu. o ní 20 years wà ń bẹ ẹlòmíì wà tó ti gbàgbé ẹ̀ síbẹ̀ tó ti ẹ̀ try ẹ̀ wò rárá. Kó dẹ̀ máa wo ìjọba kọ́ ló kọ́ wọn ní nǹkan tó ń ṣe yẹn o. Wọ́n ń ṣe tara wọn ni o. nǹkan tẹ̀mí sọ pé kí wọ́n tiẹ̀ lọ síbẹ̀ wò nìyẹn tiẹ̀ lọ sí prison kó lọ wo tó ṣẹlẹ̀ ń bẹ̀. Má jẹ́ ń lọ prison. Ọ̀ràn mi ń lọ prison. no experience ni wàá lè mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ̀mí ò tiẹ̀ ní iṣẹ́ wọn lórúkọ náà. Ó dàbí wọ́n ti ṣe rí bẹ̀ yẹn. tèmi ni kó máa emphasize lé lórí nígbà tèmi ti lọ yẹn ṣé ni kò. ẹ fẹ́ lọ yọ ẹni yẹn jáde báwo ló ṣe máa ń mìtẹ̀ tó máa kó dáadé ẹni tẹ́yìn tí ń wá tipẹ́tipẹ́ ọ̀rọ̀ Yorùbá nìyẹn pé àwọn kan láwọn ń tún lò ó ṣe wọn mọ̀ pa ara àwọn làwọn ràn lọ́wọ́ ẹlòmíì wọn ní kó lọ ṣiṣẹ́ a máa ṣèmẹ́lẹ́ ara ẹ ló ń ṣe fún look at what happened ó wá débẹ̀ òrí pé dáadé tí wọ́n ti ń wá tipẹ́tipẹ́ ǹjẹ́ tó bá feel reluctant tó o lọ àbí kò fi pé kí ló kàn ẹ́ pẹ̀lú Mr. Adélé ṣé wàá meet bàbá tó bí ẹ lọ́mọ that's it olórí gbogbo ẹni pé gbogbo tẹ́dà bá ń ṣe. àti ọ̀rẹ́ wọn mẹ́tẹ̀ẹ̀ta they are very very nice. Ó dá kò burú. in fact àwọn media gan ní interest lórí kéèsì yẹn. Ẹ tún máa gbé mi sáyé lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọdé yìí. yes a máa take it up like seriously. ẹ fọkàn yín balẹ̀ ìfẹ́ tẹ̀ ń gan bá mi tàn ẹ máa mọ̀ pé wọ́n nice gan ṣẹ̀dẹ̀ mọ́ pé wọ́n lẹ́ni tá a ṣe lórí lọ́nà ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó fi gbégi dínà ìgbèje ni ọ̀dádì mi so kò sí wàhálà. Ẹ jẹ́ ká wọlé lọ kí àwọn dájú. okay ẹ wá. Hello. Kó tiẹ̀ gbé kí n bèrè pé ṣáà ti kó lé wọn ni. Hello. Yeah!
ó gbọ́ wá sí mi lẹ́yìn tí mo sọ fún ìgbọ́n máa gbọ́ wá sí mi mo sọ fún ìgbọ́n máa gbọ́ wá sí mi. kòkòrò àgbẹ̀ báàgì yẹn kò gbé fún wọn ẹ káàbọ̀ ẹ̀yin bàbá kọ́ mi mo ti retí yín. fi Jésù lẹ̀ ẹ̀jẹ̀ Jésù tó sọ wá di pure water àbí ẹ̀dá ice water tó ń tà kiri ìgboro. ọ̀gbẹ́ni ẹ̀jẹ̀ Jésù ẹ ti late ẹ̀jẹ̀ Jésù ẹ ti ṣọ̀tàn ní káfárì tó yẹ bẹ́ẹ̀ yẹn. owó tó rí ìyàwó àwọn bọ́ìsì ọmọ fara ẹ balẹ̀. owó mi ò kí ń ṣòwò àwọn bọ́ìsì lórúkọ Jésù ṣó lè jọ̀wọ́ tí yín nìkẹ́ lówó àwọn bọ́ìsì. ẹnu oṣù máa dún bí àkàrà bí dùdù ó lè jẹ́ ìyá àwọn bọ́ìsì. ṣéèjì tó bá ti wọlé kó corporate yóò yẹ bẹ́ẹ̀ yẹn kó corporate. kí náà yóò ṣe ẹ wọlé lọ. Daddy, mo lọ sí yàrá èmi tó lọ gbọ́ pé èmi kọ́. ẹ má ṣe o à ń torí àjàjà oríta ló jà lẹ́fùlé fi ọmọ ìsílẹ̀ mò ń tọrọ onígbọ́n jẹjẹ tù sórí orúkọ ọlọ́run àní ìṣòfò ara ọkọ wa gbowó lọ ọba tún rí ìwọ yìí kàkọ́ lọ rí àyà ẹbí tèmi àmì ìfòsí òjò torí ọlọ́run ó yá ọyá jáde ṣùgbọ́n. ẹbí fún mo yé ìsílẹ̀ ṣó nìkan ló máa wà nílé. What do you mean? o fẹ́ kọ́ rèpọ̀ ọmọ fún mi náà. àmì kọ́ àmì ní like mother like daughter ẹ máa di ṣùgbọ́n ara hello iṣu tó fẹ́ jiná hello iṣu tó fẹ́ jiná ìwọ ló kó bá gbogbo wa ṣọ̀pọ̀ láì tí ẹ̀ gbogbo bá tí wọ́n fún ẹ lẹ́tẹ̀lé ẹnu ẹ tó ń jó yẹn ìwọ ló fẹ́ kó bá gbogbo wa yìí gbogbo ìlú owó ilé ìwà sínú ilé ìwà kó bá gbogbo àdúgbò òkú bèbè òkú bá ọmọdé ẹ ẹ bá yín sọ̀rọ̀ ẹ má gbọ́rọ̀ náà kó yá farabalẹ̀ forúkọ Jésù ẹ̀ tó ń sọ yìí tó bá ti wọlé kó gbé Jésù àtòwò fún wọn tó gbọ́ bẹ́ẹ̀ yẹn ìyẹn ló kàn sí ọgbọ́ ìwọ fẹ́ wọlé anyway tó bá ti. tó bá rí ọmọ yìí ó ti wọ yàrá ẹ̀ sí ó ti tún yàrá ẹ̀ ṣe ó yà mí lẹ́nu mi ìrírú ẹ̀ yìí ọmọ tá à ń bá wípé ó dọ̀tí ó ti tò gbogbo aṣọ ẹ̀ pátápátá àwọn aṣọ tó máa fi ń kọ́ sórí ìdẹ̀kùn yẹn ó ka gbogbo ẹ̀ ó dàbí pé ṣe ló fọ àwọn aṣọ yẹn ṣá ó fọ ó dẹ̀ wá lọ mọ́ nígbà tó ṣe o. mi ò tí believe ẹ jẹ́ kí mi fara mi lọ fojú ara mi wò kí n mọ̀ bóyá òótọ́ ló ń sọ. ìdí ẹ̀ ló jọ tẹ́lẹ̀ ó ti ń change ó ti ń jọ mí wá lójijì. ẹ káàárọ̀ sà mo ti ń lọ bíṣẹ́ nìyẹn. sórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá à ń ṣàìsàn mọ́jú yẹn ó kù díẹ̀ káàtó mú dẹ̀ ti sọ fún ẹ ayé ti dẹrùn ju gbogbo nǹkan báyìí lọ sórí àwọn ilé ìfowópamọ́ wọ́n ti ṣe ètò kan tá à ń pè ní POS láti transfer owó láti ibì kan síbì kan gbìyànjú kó o ní kíní tá à ń pè ní POS yẹn. It's a life. Hey, sweetheart. Hola máa yà mí lẹ́nu gan. Wow, that's my son. It's my son. It's my son. Èmi ló jọ. Èmi ló jọ. Ọmọ tèmi ni o rántí lò nígbà tá à ń bá dé school. Ó wá organize o. Ó ní bí mi ṣe máa ń tún yàrá mi ṣe. Mo fẹ́ tán gbogbo ẹ̀ dàrú.
because kò mọ ẹ lára tẹ́lẹ̀ torí tèmi ló ṣe ń tú yàrá ṣe ń gbà yẹn. Omi ló ní yàrá. Omi ló jọ ń sìn, ó ti wà organized. Gbá jáde. Fine. Gbá. Ló máa yọ̀ dájú ìdí gangan báyìí. Lólè gbọ́, lólè. Ṣé kó ń ṣèbò? Sọni tó bá fẹ́ ra nǹkan kan wọn ní need láti gbé cash wọn náà ní need láti kó cash kò yẹ ó dẹ̀ pé money transfer ni ìyẹn náà tún wà èyí tí ọmọ wa darí ẹ láàmú máa kówó bàǹtàbàǹtà yẹn wálé pé ilẹ̀ ti ṣúgà tó close ó kù díẹ̀ káàtó ẹ̀mí àwọn èèyàn la fẹ́ fi ṣòfò gbogbo ohun tá a ṣe stress tá a rí lóru mọ́jú yẹn kò dáa tó àǹfààní ara wọn náà ó sì wúlò fún mi o jọ wúlò fún mi gan. ẹ ṣe gan dádì gbogbo nǹkan tẹ́ sọ ni màá máa ṣe. ọ̀rẹ́ ẹ ṣá o. àmì o. ń tèmi nísìnyí ṣùgbọ́n tí n bá dé ọ̀rọ̀ wà bóyá kí n tiẹ̀ kọ́kọ́ yan létí ẹ náà tí mo fẹ́ béèrè ni pé nípa ọ̀rọ̀ ṣọ́ọ̀bù ẹ tí o sọ ṣé o dẹ̀ ti rí àbí o ti rí. ibi tí mo rí ṣọ́ọ̀bù yẹn sí ó ti wọ́n jù. owó pọ̀ jù kọ́ ni nǹkan tí mò ń bẹ̀ ọ́ sọ so o ti lọ wò ó ṣébẹ̀ máa tajà àbí ò ní gbàgbé ń papò owó pọ̀ owó ọ̀pọ̀. ṣe rí àdúgbò tí ṣọ́ọ̀bù yẹn wà àdúgbò tó dáa ni àmọ́ ó ti wọ́n jù ń tèmi ṣé màá wá dá yín ní gbèsè nítorí mo fẹ́ gba ṣọ́ọ̀bù ni. wò ó sórí gbogbo iyekíye tí owó yẹn tí ì bá jẹ èmi kinní yìí èmi ọ̀sán kó pò ní mílíọ̀n kó di tírílọ̀n só ti yọ èmi kinní wọn san bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọmọ pé ìwọ yàtọ̀ nú àwọn obìnrin tó bá ní jìyà tó bá ní jìṣẹ́ tọrọ náà bá dé ó yẹ ká fi mọ́ ni ṣé bígbà tí yà ń jẹ mí tó sáfẹ́rẹ́ fún mi àjọ ń jẹ ni tọrọ náà bá wá dé tí ń bá wá fi mọ́ kódà gan ọlọ́run ó bínú sí mi ọlọ́run ọba tó ń wo òun náà máa ń sì règùn ó ní bó ń bá ṣoore fún ọ kó o máa dúpẹ́ torí kò ní jẹ́bà kò ní jẹ fùfú ọpẹ́ ló ń jẹ rẹ̀ àbọ̀mọ̀ ni irú ìwọ tó dúró tì mí tó bá jẹ́ páwọn obìnrin míì ni tí ó ti sáfẹ́rẹ́ fọkọ wọn báyìí tí wọ́n bá ń sá lọ báyìí wò ó gìngísẹ̀ wọn yóò mọ̀ kàn wọ́n ń pàkọ́ ṣùgbọ́n ọlọ́run ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n á lóde tí n kò ní mọ̀ dúpẹ́. bàbá Bùnmi èmi nìkan tán 10 million naira olúwo mà ṣe o ọlọ́run tẹ̀ ń jẹ́ kémi torí owó kémi kọ́kọ́ tèmi sílẹ̀ ṣebí ìgbádùn ti dé sìn àdẹ̀jẹ̀ wọn a máa gbádùn ni bàbá Bùnmi nìkan ààrẹ múlẹ̀ mú ọmọ balẹ̀balẹ̀ alẹ́mọ lójú ara. bẹ́ẹ̀ ni ọ̀lẹ́lẹ́ ní mọ́ra mi ò jẹun òṣì. ẹ má pẹ́ o ààrẹ mú kó fẹ́ kàn yín náà. máa gbé lọ́dọ̀ Ọlọ́run máa kọ́ gbé lọ́dọ̀ Ọlọ́run náà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí Ọlọ́run ká kọ́ fọpẹ́ fún àti fọpẹ́ fún èèyàn ohun tó ṣe nígbésí ayé wa oníjọ́ náà lọ́hùn tóun sọ wípé ká tọ́jú owó torí ọ̀la wa bó ṣe ń manage tó ń ṣe everything òun ló yọ ọ́ lẹ́yìn náà àwa rẹ̀ ń sìn àti nílé ara ti wà iléeṣẹ́ wa láwa. As if anybody more. That is why I must say thank you very much. Ọkọ mi sórí o ní láti dúpẹ́ lọ́wọ́ mi o ká kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà tó jẹ́ kí gbogbo ẹ̀ tó yẹ kó ṣe fún wa then sórí gbogbo ìgbà tí mò ń fún ẹ ní advice yẹn tí ò bá gbà sí mi lẹ́nu kó sì kọ́ ta máa ṣe because idea lásán ni màmá mú wa aláṣẹ ni wẹ́wọ́ ló lè fi àṣẹ sí àṣẹ tó dẹ̀ ń fi sí òun náà la fi lè achieve gbogbo nǹkan tá a achieve yìí ṣó yẹ ń sìn so èmi gan tún ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. yes ìkọ̀gbọ́n tí màá fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn so. yes ta nìyẹn o ẹ wọlé. John Johnny man Johnny man. Mr. John ẹ máa pọ̀ ọjọ́ mẹ́ta yìí la rí báyìí. ó di tírátíra o báwo ni ọ̀rẹ́ mi wà tó wà mú un ní gíláàsì wà fún mi. jẹ́ kí ẹ̀ tó ń gíláàsì. Délé
ṣé bó ṣe ń wò mí iná ń jó mi iná ó ń jó mi lábẹ́ aṣọ ṣùgbọ́n owó lé mi ti last year mi ò san ṣòtìrí yẹ́ tá a wà yìí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí landlord ó fi fóònù lé mi kiri ni mi ò ti sanwó lé àṣé lóòótọ́ lo àwọn àgbà wọ́n ní obìnrin tí a bá fijó fẹ́ ìran ní owó gbẹ̀yìn ó lè bí pé yàwó mi lè kọ́ lọ. Oh my God. Délé in fact tó bá rí mo ṣe ń bá vet on the paper every blessed morning tó kún mò ń wáṣẹ́. John wọ́n tẹ̀mí sọ́ngbà yẹn rè o fẹ́ dámọ̀ràn kan sórí life tá à ń live yìí ó ti sọ èmi mi lè súnmọ́jú lánàá àmọ́ máa mọtí kiri oríṣiríṣi mi rò pé nǹkan gidi ni there are other ways bí mo ṣe rò ọ̀nà mi wà tá lè fi ṣe ìgbádùn tá lè fi jayé orí wa láì jẹ́ pé bóyá àwọn tí à ń lọ sí bí àbálọ. Délé mo mọ problem ọ̀nà olótúwà again tá lè fi jayé n fẹ́ kó sọ fún mi. kò sọ́nà mi. di only ọ̀nà tèmi mọ̀ kó wà for now ni pé àwọn òtún àlọ́ yẹn ká dà sọnù ká lọ fún àwọn high class yẹn tó wá kéré ṣé àwọn ọmọ allen avenue tá à ń kó kiri Ìkẹjà sílẹ̀ Fẹlá shrine yẹn tó jẹ́ ká move sí island jẹ́ ká da banana rú. mi ì ṣeré o I'm telling the truth èmi ò ṣe gbogbo láìfi yẹn mọ́sẹ̀. jẹ́ ká lọ sí àwọn Victoria Island oníkan beach àti ìnà beach mi lọ àti ìnà ṣe kúrò àwọn wàá jẹ beach ni jẹ́ ká lọ sí àwọn standard one jẹ́ ká gbé àwọn ọmọ olójú èdè àwọn tó ń ṣe àyà tí ẹgbẹ́ ìdí wọn kò dẹrùn. wà John ṣé ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ kò dá kò gbẹ́ nímọ̀ràn ni kò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni tí ò bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá jẹ́ wípé ò tí ì rí ìyàwó tó gbogbo tá à ń ṣe kiri ó yẹ kó ti sóhùn gan ó yẹ kó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi gan àmọ́ tí à ń ṣe oríṣiríṣi èmi ti change life mi o mo ní olùdámọ̀ràn bó ṣe wù mí wọ́n dẹ̀ ti bá mi sọ̀rọ̀ ìgbésí ayé tuntun ó ní mo ń gbé báyìí mo ṣe sọ fún ẹ other ways wà ọ̀nà míì wà tá lè fi jẹ gbádùn ayé wa. olùdámọ̀ràn wẹ́ èmi ló ń dámọ̀ràn tèmi o sọ̀rọ̀ mi yí ẹ ìyàwó tèmi sí ọmọ ayé ni tó ń gbádùn gbogbo ìgbà tàbí ṣe ó ti fún mi ní estimate ẹ̀ kò ju ká ṣe gbéyàwó alárinrin lọ àná ká ba bẹ̀ jẹ́ bọ́ ìyẹn ò disturb fàájì tiwa. ok ọ̀rẹ́ ti yé mi ìlú kan náà lẹ́ méjì ìlú kankan ìlú ló ń borùn àtọ̀ ìtì bí mo ṣe sọ fún ẹ èmi ti change wọ́n ti bẹ́ mi sọ̀rọ̀ torí ìgbà ọlọ́bí rere ayé ò tọ́ bí ọ̀pá àbọ̀n o bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ o bí òwe bàbá wa kan ọ̀la ò rí bẹ́ẹ̀ o ọ̀la ò rí bẹ́ẹ̀ o. lélẹ̀ lẹ́nu tiẹ̀. kò lè délé mi mọ̀ bí mo rí 1000 lọ́wọ́ ẹ̀ at least máa tẹ̀ jẹ́ mú ẹ̀ létòkùn máa ti fi láti bí amúlẹ̀ gẹ́ẹ̀tì iṣẹ́. 1000 naira nígbà ló ní iná tán tí bá fún ẹ 1000 naira sí kó tó bọ́ síta bẹ́ẹ̀ wá nínú tán. sórí ọlọ́run ló ń báyọ̀ ṣe kì í ṣe yìí ipò tá a wà yìí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo sọ mo dúpẹ́ àtúmọ̀ dúpẹ́ náà mo tún dúpẹ́ fún ọ náà torí pé wíwá tó wá ìsìn àtúnṣe ló máa jẹ́ ọlọ́run ṣe èyí Sunday ọ̀la Monday jẹ́ àríra ọ̀la mi lọ́fíìsì mo ṣe wà lọ́fíìsì yẹn. Quite impressive. Engineer, you have really done a good job here. But paint will let you Dulux paint ni sir. Dulux? Èmi kò appreciate ẹ̀. Ọ̀rọ̀ ẹnìkan tẹ̀lé sọ pé
Mama mi lẹ́ ń pè yẹn. Ọkọ mi ni. Many years ago. Tó about ṣé mi sọ story yẹn fún mi. So what are you talking about? Ó máa dé ṣe fún ẹ Agnes. Ó mú oúnjẹ alẹ́, ó sè, ó jiná, ó lè fọ ara ẹgbẹ́ fún ọkọ̀ máa jẹ. Ìwọ́n ti ẹ̀rọ ti kó bí wọn kọ sílé kan. For the past 11 years, not even one call. Kò tiẹ̀ pè lẹ́ẹ̀kan rí. Okay, Ṣorí nífẹ̀ẹ́ mi, she's now a barrister. Níran is now a practicing medical doctor. Ẹ lè ní sùúrù kọ́ bẹ́ẹ̀ jiná. Ẹ lè ní sùúrù ìtàn ti ṣe tán ti sáà sórí tébùlẹ̀ máa wá kiri. Ẹ ò dẹ̀ ti rí náà báyìí. Well, engineer, my warning to you, I don't ever want to see this woman around my vicinity. Ẹ wá ẹlòmíì fún mi tó máa bá mi ṣiṣẹ́. Tí ò bá dẹ̀ ṣe ṣe mọ́ àmọ́ bí ṣe máa rí ìjùmọ̀ not this woman. Tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ̀tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ni lọ́gbọ́n sí i